ẹ sì kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Abiodun. Ìròyìn ní Isejuaya la mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì Jígí Alára. Ẹ dẹ́kun àti máa bá wọn dáṣà no gree for anybody. Ilé-iṣẹ́ ọlọ́pàá ṣàlàyé ìdí tí ó fi léwu lásìkò yìí. Akẹ́kọ̀ọ́ Vera Omondi tó kàwé gboyè ní yunifásítì kan ní orílẹ̀-èdè Kenya ni ó gbẹ̀mí mì o látàrí pé ó ti ń wáṣẹ́ tí kò sì ríṣẹ́ lẹ́yìn ọdún 5 tí ó ti jáde iléèwé yunifásítì. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti fi ẹ̀hónú hàn o. Ó ní àfàìmọ̀ káwọn tó pa Bọ́lá Ìgè má pa Olú Àgùnlóyè tó jẹ́ mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ iná àti irin tí wọ́n gbé lọ sí ẹ̀wọ̀n Kújè ní ìlú Àbújá. Òní ni àdúrà ọjọ́ kẹjọ Fìdáù yóò wáyé fún gbajúgbajà òṣèré orí ìtàgé tí tó dolóògbé Adédèjì Adérẹ̀mí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ọlọ́fà Iná. Ẹ̀gbọ́n náà o, kí ni ìdí tí ìyá rẹ̀ fi kú lọ́dún 1986 tí wọ́n sì bí ìwọ lọ́dún 1990? CAF, Confederation of African Football, ló ránṣẹ́ pé Kanga Kaku pé kó wá ṣàlàyé àìṣedédé tó wà nínú ọjọ́ orí rẹ̀. Lónìí ọjọ́ 12 oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí ní ilé-ẹjọ́ tó ga jù lọ ní Nàìjíríà yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jẹyọ nínú ìbò gómìnà àwọn ìpínlẹ̀ wọ̀nyí: ìpínlẹ̀ Èkó, Kano, Plateau, Bauchi, Ebonyi, Cross River, Zamfara àti ìpínlẹ̀ Abia. Lọ́wọ́lọ́wọ́ àwọn òpópónà tó ṣe gbòógì ní ìpínlẹ̀ Kano ti dahoro látàrí awuyewuye tó wà láàrin gómìnà Abba Kabir Yusuf àti dókítà Nasiru Gawuna. Ó kéré tán gómìnà 4 láti ẹgbẹ́ alátakò wà ní ilé-ẹjọ́ gíga jùlọ lọ́wọ́lọ́wọ́ níbi tí ìdájọ́ yóò wáyé lórí àríyànjiyàn ìdìbò tó níṣe pẹ̀lú wọn. Ètò ààbò tó nípọn ló ti wà báyìí ní ìlú Àbújá bí ilé-ẹjọ́ gíga jùlọ ti ń ṣe ìdájọ́ lórí ẹ̀bẹ̀ ìdìbò gómìnà àwọn ìpínlẹ̀ 8 tí ọ̀rọ̀ kàn. Mo gbọ́ lánàá tí gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Èkó, ọ̀jọ̀gbọ́n Fáṣọlá, sọ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní ipa òfin kankan nínú rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Agbẹjọ́rò Eugene Ode ló ṣàlàyé bẹ́ẹ̀. Kàyéfì kan rèé o, ọsibítù tí arábìnrin yìí bímọ sí náà ni wọ́n ti jí ọmọ náà gbé lọ́mọ lọ́wọ́. Afurasí olè kan Kelvin Patrick ní ọwọ́ pálábá rẹ̀ ṣẹ́gi látàrí pé fóònù rẹpẹtẹ ló lọ jí ní ṣọ́ọ̀ṣì rìdíìmù kan l'Ákúrẹ́. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìrìnnà ti Nàìjíríà, the Road Transport Employees Association of Nigeria, ti sọ pé wọ́n ti fọwọ́sowọ́pọ̀ láti ṣètò ààbò tó péye fún àwọn awakọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abiodun àti àwọn ọmọ ẹgbẹ́ ìṣèjọba rẹ̀ lọ́jọ́bọ̀ ló gbàdúrà ṣáájú ìdájọ́ ìkẹyìn ilé-ẹjọ́ gíga jùlọ lórí ìjà ìdìbò gómìnà tó wà nílẹ̀. Àwọn ọmọ ogun ẹ̀ka ológun gíga ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìkọlù tó lágbára sí àwọn jàǹdùkú àti ajínigbé tí wọ́n ṣiṣẹ́ láabi wọn yìí ní oríṣiríṣi agbègbè ní ìpínlẹ̀ Àbújá. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gba àpérò lórí àwọn ìrètí ìdókòwò bílíọ̀nù $10 ní ẹ̀ka irin ní ìpínlẹ̀ Àbújá. Ìròyìn ọ̀hún ní jù báyìí lọ fún títí tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Abiodun. Ẹ máa yáṣẹ́.